kàyééfì ńlá ló jẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn ní ìgbà tí ààrẹ ẹgbẹ́ àwọn olórin fújì lórílẹ̀‐èdè yìí Fuji Musician Association of Nigeria FUMA ìyún Alhaji Síkírù Àyìndé Agboola ẹni tó pè yàn mọ̀ sí SK Sensation tó tún jẹ́ kó lọ títí tẹ́lẹ̀ nígbà tó tú àṣírí pé pẹ̀lú bó orin fújì bó ṣe gbajúmọ̀ tó tí àwọn olórin fújì tó tún gbajúmọ̀ tán ní ìyálàyàwó lọ́wọ́ lásìkò yìí àwọn kò ní olú ilé ẹgbẹ́ fún ẹgbẹ́ onífújì tó sì jẹ́ pé àwọn ń ya ilé lò èèyàn pé àwọn lọ ń rẹ̀ǹtì ilé fún ilé ẹgbẹ́ onífújì ni. bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn orin tí ọdún wọn ti pẹ́ tí ògo àti òkìkí wọn ò sì kú tó sì ń lọ sókè dàsìkò yìí kódà tó jẹ́ pé àwọn tó ń kọrin náà òkè téńté lórúkọ wọn wà táwọn ayé sì ń fẹ́ràn wọn orúkọ fújì la máa dá o kódà bá bá ń sọ àwọn orin tán fi orin èdè Yorùbá kọ orin fújì ló wà lókè téńté báyìí gbogbo àwọn orin yòókù bíi jùjú orin ẹ̀mí orin wákà àpàlà àwúrèbe sákàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ètò olókìkí tó jùjú lásìkò yìí o kò sí ètí ìràwọ̀ wọn kó tàn tó àwọn olórin fújì ní àsìkò yìí ṣùgbọ́n nígbà tí ààrẹ ẹgbẹ́ FUMA tó wá ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ ní ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe fún lọ́sẹ̀ tó kọjá tó jẹ́ kó dì í mọ̀ pé bá àwọn ṣe tóbi tó tí orúkọ fújì lálẹ́ tó táwọn ṣe gbajúmọ̀ àwọn kò máa ní olú ilé ẹgbẹ́ kódà ó jẹ́ kó dì í mọ̀ pé ọ́fíìsì gbajúmọ̀ onífújì ìlú Mùṣin tó jẹ́ ọ̀gá fún Alhaji Wasiu Alabi Pasuma àyàn Kamlansa ní Ọlátẹ́jú ní Mùṣin làwọn fi ń ṣe olú ilé ẹgbẹ́ FUMA òní nígbà ayé ààrẹ ẹgbẹ́ FUMA tẹ́lẹ̀ Alhaji Saka Ọ̀rọ̀bọ̀ oníṣọ́ọ̀bù méjì lòún ti ẹgbà lójú ọ̀nà márosẹ̀ pẹ́ sí Lẹ́kì ó ní bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ṣàròyé pé ọ̀nà náà jìn ṣùgbọ́n ló sì gbìyànjú ó ní nígbà tí ọ̀rọ̀ ìṣú àwọn ilẹ̀ àwọn lọ ṣèpàdé pẹ̀lú máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú olórin fújì lórílẹ̀‐èdè yìí Alhaji Wasiu ọmọ Gbọ́láhàn Marshal ẹni tó pè yàn mọ̀ sí K1 The Ultimate lọ́dún 2016 láti fi tó létí wípé bí ẹgbẹ́ fújì ṣe tóbi tó àwọn ò ní ọ́fíìsì àwọn ìyá ilé gbé ni oníṣẹ́ ni Wasiu Àyìndé gbé mílíọ̀nù kan náírà sílẹ̀ tó sì ní kí ó gba àwọn gbajúmọ̀ olórin fújì tó kù kan fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 sílẹ̀ fáwọn lọ́ọ́ fi gba ilé. Alhaji SK Sensation ṣàlàyé fún Yorùbá Tòótọ́ pé ọjọ́ náà tí Alhaji Wasiu Àyìndé ti fi mílíọ̀nù kan náírà sílẹ̀ ṣùgbọ́n ní gbogbo àwọn olórin fújì kò sí ètò dá sí o olóhùn àtàwọn ọmọ ìgbìmọ̀ òun làwọn lọ́wọ́ owó yá fún owó Alhaji Wasiu Àyìndé táwọn fi gba ilé táwọn gbà ságbègbè Fáfolú Street ní lágbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó táwọn fi ṣe olú ilé ẹgbẹ́ FUMA báyìí ọkùnrin náà jẹ́ kó dì í mọ̀ pé ọdún kejì làwọn ń lò lọ ní ilé ẹgbẹ́ náà báyìí àwọn ti sanwó ọdún 6 tó sì ní owó ọdún keje làwọn ń wá báyìí látìgbà tí SK Sensation tó ti tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ táwọn èèyàn sì gbọ́ ìnariwo mà sọ tí ẹnu sì ń yàwọ̀ wípé bí àwọn onífújì ṣe lówó tó wọ́n tún ṣe ń ya ilé ni ó yẹ kí wọ́n ti ṣe ìkówójọ wọ́n bá kówó ńlá jọ tí ó fẹ́ tó 100 mílíọ̀nù náírà nípasẹ̀ owó tán bá dà àti àwọn olólùfẹ́ wọn ni wọn yóò ra ilẹ̀ lẹ́kọ̀ọ́ wọn yóò sì kọ́ ilé ẹgbẹ́ wọn dípò bá ṣe lọ ń ya owó ilé tó wá dípò agbára káká ìní wọn fi ń rí owó ọ́fíìsì òdìdí ẹgbẹ́ FUMA san.